Hello, hello, hello. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kíni? Wọ́n l'Ògúnjayé pé ó yọ sí Gọ́vùnà Adeleke ní ààfin. Ṣé ẹ ti gbọ́rú ẹ̀ rí? Wọ́n ní Gọ́vùnà Adeleke ló bá wá kí kábíyèsí láàfin. Wọ́n bá ní Gọ́vùnà Adeleke á sọ pé báwo dẹ̀ ni ṣé ẹ ti ṣe paternity tẹ́ fẹ́ ṣe nípa ìyá bébì ìyá ìbejì olórí Mariam. Wọ́n ní pé bákan náà ni ò pé ìwà bẹ́ẹ̀ o, wọn ò ti ṣe olóhùn náà tún ń ṣe bí àwọn tó kù ṣe ṣe tí wọ́n ní kábíyèsí ní ká ṣeré ni olóhùn ò ṣe o. Wọ́n ní ṣé ó dẹ̀ dá lójú pé ìwọ ló ní àwọn ọmọ yẹn àbí ó dẹ̀ dá kábíyèsí lójú pé ṣé lóòótọ́ à ń pe kinní yìí ní bí eré bí àwàdà àṣé lóòótọ́ ó lóyún ó dẹ̀ bímọ. Ìwọ tó wá pẹ̀yìn lẹ ní kẹgbàá wá pẹ̀yìn lẹ lọ́mọ ẹgbàá àbí kí ni ká wá ṣe ìgbà tó sọ pẹ̀yìn lẹ ní. Wọ́n ní ṣe ni kábíyèsí wa ń béèrè lọ́wọ́ Gọ́vùnà Adeleke pé Gọ́vùnà Adeleke ẹ̀yin lẹ ṣe yán bí ọkà báyìí. Bí ìṣojú yín ẹ ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí Gọ́vùnà Adeleke fi bá kábíyèsí wípé kí kábíyèsí go be of himself torí kábíyèsí kàn ń ṣe bíi pé ó dàbí pé bóyá kábíyèsí kò understand bó ṣe ń ṣe òun. Wá ní ìwọ kọ́ ló lóyún ó bímọ tán wá ní òun kú ó ní ìwọ ló tù ní nígbà wo ló lóyún nígbà wo ló gbé oyún ló fi bímọ láti ìgbà wo sí ìgbà wo tán rí inú oyún rí. Kábíyèsí wa tó wá pẹ́ fẹ́ gbà òun kì í ṣe pé òun ló bá òun yẹn kọ́ lòun bá wa tó wá pé òun rò pé bóyá kábíyèsí ti gba àwọn ìbejì yẹn ó ti ṣe paternity ó ti ṣe DNA ó kàn ní kóun tiẹ̀ wá kí kábíyèsí wọn ní kábíyèsí ní kíni nígbà tí ó dẹ̀ gbà ń kọ́ pé kábíyèsí ó bá sọ fún kábíyèsí wàá dẹ̀ gbà àbí. Pàṣẹ ó ti sọ pé ẹ̀yin lẹ ní àwọn ọmọ yẹn kò sí problem wọ́n ní bí Ògúnjayé ṣe yọ sí kábíyèsí ṣe yọ sí Gọ́vùnà Adeleke ni pé wọ́n ní ṣe ni Gọ́vùnà Adeleke gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní kábíyèsí kí ló dé táwọn pípù àwọn ará bíbá ṣé wọ́n ṣe máa ń yọ sí yín ní ààfin rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ àwọn dẹ́ẹ̀tì tó ń yọ tó bí òrìṣà bí nǹkan kan. Kábíyèsí ní òun ò máa rí nǹkan tó ń sọ ẹ wò wọ́n àwọn òrìṣà ṣé Ògúnjayé ti yọjú sí Gọ́vùnà Adeleke. Wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ rúdẹ̀bà Gọ́vùnà Adeleke wọ́n ní Gọ́vùnà Adeleke wọ́n fò dìde ní pé kó ojú má rí bí gbogbo ara lòwò ẹ̀. Ó ní ṣé pé kábíyèsí ò sí kò rí gbogbo kinní tóun rí. Wọ́n ní bí ṣe ni wọ́n ní kò tiẹ̀ kíákíá kò tiẹ̀ dágbére fún kábíyèsí ó di bó lọ mi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó ti bí ó lọ yàgò ó kàn kó sínú mọ́tò tó bá fi rígi pé òun wá dúró sí ibà kí Ògúnjayé wá pa àwọn sáàfin pé sọ bọ́ ṣe máa ń rìn kiri nìyẹn àwọn dẹ́ẹ̀tì yẹn ní ààfin kábíyèsí lòun ò rí dẹ́ẹ̀tì mo ní kábíyèsí ti rí níbẹ̀ ni Gọ́vùnà Adeleke ti rí àwọn dẹ́ẹ̀tì yẹn aṣọ́gun ó ti rí ó ti wá ranjú mọ́ Adeleke Ògúnjayé wọ́n ló ranjú mọ́ ó ṣóòrí ni kábíyèsí lòun ò rí nǹkan kan àṣé kí ló dé oníṣe ni ọ̀rọ̀ tí Gọ́vùnà Adeleke sọ pé kó gba ọmọ tí ò ń ṣe ti kábíyèsí pé kábíyèsí pé ṣó Adeleke pé nǹkan tó fẹ́ máa sọ fún kábíyèsí yẹn pé kó gbà ṣé mọ́ ṣe ń gbà ni wọ́n ní ṣùgbọ́n kábíyèsí yarí pé wọ́n ń gbà pé ọmọ tí ò ń ṣe tòun wọn lè gbà torí kìí ṣe èní pé ọjọ́ ọ̀la ni wọn ò fẹ́ wá sá kolobá tipátipá ẹ̀ tí ń sìn tán pé ìgbà tóun tiẹ̀ sọ pé káwọn dálẹ̀ kan tún ṣàpẹ́
tí Mariam bá sọ pé kábíyèsí ló ní ìbejì, kí ló dé tí Mary ò kúkú jọ̀wọ́ ẹ̀ fún kábíyèsí pé kán lọ ṣe paternity? Pé therefore pé ejò lọ́wọ́ nínú nǹkan tí kábíyèsí ò fi gba àwọn ìbejì yẹn nìyẹn. Torí tí wọ́n bá sọ ẹ̀ ní mọ̀ túmọ̀ nǹkan tí kábíyèsí fi ń reject àwọn ọmọ ẹ̀, wọ́n máa sọ pé kí ló dé kí kábíyèsí tó ní kinní báyìí tó ń bí irú inú wo ló máa bí kábíyèsí pẹ̀lú ọmọ tó ti ṣàjọyọ̀ tó ti náwó tó ti nọra. Ó wá di ọ̀sán gan wọn ni òun kọ́ lòun lọ́mọ. Wọ́n máa ní Naomi ní kí ló kan Naomi. Ṣé rí pé ńgbà tí Dẹ́yìtì àbí kí náà ń pè Ògúnjayé Dẹ́yìtì gbogbo bó ṣe ń yọjú sí gbogbo. Wọ́n ní tó bá jẹ́ bó ṣe yọ tó wá lé gọ́vnà Adeleke kúrò láàfin pé gọ́vnà Adeleke máa rò pé bóyá lóòótọ́ ni. Àbẹ́ understand? Wọ́n ní kíákíá ni gọ́vnà Adeleke fi rege. Tó ní kábíyèsí yẹn pẹ̀ tí ẹ̀rí Dẹ́yìtì tó ẹ̀rí Ògúnjayé pé kíní. Wọ́n ní Ògúnjayé ló wá visit ẹ̀. Bí kábíyèsí tiẹ̀ fi mọ̀ dáadáa. Wọ́n ní bó ṣe lọ pé ìyá Àrífà ni ìyá Àrífà wá. Gọ́vnà Adeleke wá kí òun. Ló bá sọ pé ṣe lòun rí àwọn Dẹ́yìtì tó ń rìn káàkiri tó wá bá òun ní ààfin. Wọ́n ní ṣe ni ìyá Àrífà rẹ́rìn-ín. Kí ló dé tí Ògúnjayé ṣe lọ visit àwọn àlejò òun? Kí ló bá ṣẹlẹ̀? Kí ló dé tó Ògúnjayé pé òun ò láìkí bí Ògúnjayé ṣe ìyẹn kábíyèsí wá sọ fún wọn. Wọ́n ló sọ fún ìyá Onífá pé òun ò máa láìkí bí Ògúnjayé ṣe ń embarrass àwọn àlejò òun. Ìyẹn odidi gọ́vnà Adeleke Ògúnjayé tó lọ embarrass. Òun ò láìkí. Wọ́n wá ní ìyá Onífá wá sọ fún kábíyèsí pé kí ni nǹkan tó sọ? Kí ni nǹkan tó ṣe? Pé wọ́n sọ pé òun àti gọ́vnà Adeleke ń sọ̀rọ̀ nípa àwọn ìbejì àbí nǹkan kan bínú ìbejì kó sọ pé tó bá dẹ̀ jẹ́ ipò máa gbà kó gbà pé nǹkan tó ń sọ. Ìyá Nífà wá rẹ́rìn-ín pé ó fi hàn kábíyèsí pé èèyàn fi sọ fún kábíyèsí pé kì í ṣe àwọn ìbejì yẹn pọ̀ mọ́ yín ni pé kì í ṣe àwọn ìbejì yẹn ò ṣọmọ yín. Pé táwọn méjì bá ṣọmọ yín ni Ògúnjayé ò ní jáde torí ó fẹ́ gbèjà yín. Kábíyèsí má sọ pé bóyá Ògúnjayé ó ní embarrass ẹni pé tí ò bá jẹ́ Ògúnjayé ní ààfin pé kì í ṣe wọ́n bá ti dá ọ̀ràn ńlá sí kábíyèsí lọ́rùn pé ṣùgbọ́n Ògúnjayé ni saviour kábíyèsí láàfin pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé kì í ṣe ìtàn wí lábàwí ọ̀pọ̀lọpọ̀ Ògúnjayé pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kan tí wọ́n ló fara hàn gọ́vnà Adeleke pé ìgbẹ́ là ń fẹ́wé ó di lẹ̀lẹ̀. Wọ́n ní ẹsẹ̀ gọ́vnà Adeleke wá kàn pàkọ́ ó ló yà mí tó ní kábíyèsí àfihàn ti ṣòro wà ó àṣírí ti ṣòro pé tó báwọn Dẹ́yìtì yẹn ṣe máa ń rìn káàkiri. Wọ́n ní ìka tó bá ṣẹ̀ láyọ̀ bá ń gé òun ni tó bá jẹ́ pé gọ́vnà Adeleke lọ sọ àwọn ọ̀rọ̀ tí ó yẹ pé Ògúnjayé tí ò nífẹ̀ẹ́ sí kò ní yọjú sí. So á jẹ́ pé ààfin kábíyèsí yẹn kankan gbọ́dọ̀ ṣọ́ra. Ṣẹ́rí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ bí ní ààfin kábíyèsí àánú wọn ṣe mí. Bẹ́ẹ̀ táwọn olórí yẹn nǹkan tó Ògúnjayé fojú wọn rí wọ́n kàn jẹ́ stubborn goat ni. Ẹ̀yin èèyàn mi ẹni bá máa dé ààfin kábíyèsí kó ṣàṣọ́ra kó mọ̀ pé ó ṣàṣọ́ra gidi gan-an kó mọ̀ pé Ògúnjayé ó wà ń bẹ̀ o. Ó ṣọ́ra ṣe o. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan-an ni ẹ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n sáré gbé borin wá fún wa torí ọ̀rọ̀ yẹn kò jọ pé ó funny kò jọ pé ó serious kó Ògúnjayé yọjú sí gọ́vnà Adeleke. Àṣé gọ́vnà Adeleke fẹ́ kọjá yìí. Ẹ̀rín pa mi gbà mo gbọ́rọ̀ yìí. Ó ní ìtumọ̀ eléyìí. Ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá share ẹ bá like ẹ bá subscribe. Kẹ́lẹ́ bá fi tó kù sí comment section ọ̀rọ̀ yẹn. Kẹ́yìn náà kẹgbẹ́ ayé wò torí ó funny. Àṣé Ògúnjayé ṣiṣẹ́ bí iná nínú ààfin kábíyèsí. Wọ́n ní ìyá Onífá pé kábíyèsí ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ gbẹ́ ẹ mọ̀ iye ara yín pẹ̀lú
ní pẹ̀lú adé Ògúnjayé tẹ̀mú sáàfin. Ó ń dìfẹ́ǹdì yín gan. Ẹ ṣé o ẹ̀yin èèyàn mi. A dúpẹ́ o. Etí wọn máa gbọ́ rè o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan. Bye.